Hello. Hello. Ẹ kalẹ́ sà. Ẹ káalẹ́. Ṣé single father ni yín sà? Bẹ́ẹ̀ni, Kí lẹ fẹ́ sà láàrin ìṣẹ́jú kan dáde? mo ní di obìnrin tí ó dúró tì mí. Mo ti dàgbà o. Mo ti wọ 70. Ẹ̀rọ ìsà. Ìyàwó yín kọ́ sà dáde. Ìgbà tí mo ní accident náà lọ fa wàhálà yìí. Mo bí ọrùn ẹsẹ̀ kan. Ọ̀rọ̀ ẹ̀sẹ̀ yín kan. Sẹ́gbọ́n mi sà. Sà. Ẹ lọ́rùn ẹ̀sẹ̀ yín kan sà. Mo gé ní ọrùn ẹsẹ̀ kan. Ok, ìyàwó yín wá ń kọ́ sà dáde. Kí oṣù kẹjọ tí accident yẹn ti ṣẹlẹ̀, ó ti lọ. Wọ́n dẹ̀ bí ọmọ mélòó fún yín sà? Kò bímọ fún. Ṣé bẹ́ẹ̀ ṣe wàá sìn dáde ẹ̀ bímọ rí sà? Mo bímọ. Ìyàwó mélòó lẹ ti fẹ́ tẹ́lẹ̀? Ó ti fẹ́yàwó ní ẹ̀ta. Sà? Ó ti fẹ́yàwó ní ẹ̀ta. Ibi ẹwà yẹn nẹ́tíwọ̀kì yìí ò dá dáde ẹ kúrò ń bẹ̀. Ẹ má bínú sà. Ká lè bá a gbọ́ yín ni. Kìnìún kejì kẹta. Ẹ ti fẹ́yàwó mẹ́ta. Bẹ́ẹ̀ni. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ò dẹ̀ bímọ. Àwọn bímọ. Ìyàwó àkọ́kọ́ bí ọmọ mélòó sà? Ọmọ kan. Ìkejì ń kọ́ sà? Méjì. Ìkẹta ń kọ́ sà dáde? Méjì. Ṣé kẹrin ló ṣẹ̀ wá lọ yìí? Ẹ o. Ṣé inú ìyàwó kìíní? Ṣùgbọ́n kìnìún kejì ṣé ń gbọ́ mi sà? Yes sir. Kìnìún ń bẹ nígbìmọ̀ kan. Ìkejì kẹta lẹ́yìn mísọ̀dá Sunday. Wọ́n bímọ méjì ṣùgbọ́n àti fẹ́ dọ̀ ara wa mọ́. Ìkẹrin ni òbímọ tó lọ tiẹ̀ dáde. Sà. Ìkẹrin ni òbímọ tó lọ sà. Ẹ o tó ní òbímọ tó lọ. Ṣé kìíní kejì kẹta yẹn kò wá sí kankan bẹ̀ tẹ́ ẹ lè gbà padà wọ́n kú bímọ fún yín sà? Wọ́n ti ṣaláìsí. Kábíyèsí. Lẹ́yìn ìgbà tá a kọ́ra wa ni o. Ìkejì kẹta ti lọ Ọlọ́run ti mú wọn sọ́dọ̀. Bẹ́ẹ̀ni. Ìyáálé yín àkọ́fẹ́ ń kọ́ àwọn ò ti rì márìn tiwọn. Nígbà tí mo fẹ́ kò rí màrí dàrẹ́ ó rí màrí. Ó dẹ̀ bímọ síbẹ̀. Bọ̀dẹ̀ tó fẹ́ kò sí mọ́. Kábíyèsí Ọlọ́run. Ṣùgbọ́n fífẹ́ tí mo fẹ́ tí ìgbà tí èèyàn jí ẹran ẹlẹ́ran tú ni wọ́n mú lólè. Ogun yẹn ó lè gan. Ọmọ tán bí fún yín yẹn kí ni èjì ọmọ yẹn sìn? Ọmọ yẹn ti wọ 46. Kí wá ló ṣẹlẹ̀ dáde? Ṣé kò sí àjọṣepọ̀ láàrin ẹ̀yin àti ẹ̀ tó jọmọ wọn yẹn ni kí wọ́n tẹ̀ bá yín wá mọ́mí wọn padà sínú ilé ni tàbí kọ́ bá yín wá ìyàwó kékeré kan? Kí lẹ wí sà? Dáàdì mi ìgbọ́ yín dáadáa ẹ kúrò níbi tẹ́ wà dáadé ẹ má bínú. Ẹ́? Ní tí mò ń sọ náà ni pé àlọ́mọ yín yẹn age 46 yẹn kí ló dé tí ò ní kí màmá àwọn ó padà sọ́dọ̀ yín tàbí kọ́ bá yín wá ìyàwó kékeré kan? Kò lè sọ bẹ́ẹ̀. Mo mọ irú ìyá tí wọ́n ní. Ẹ mọ irú ìyá rẹ̀ irú yẹn tí ìyá rẹ̀ jẹ́? Ìyẹn ni pé kò sí àjọṣepọ̀ kankan láàrin ẹ̀yin àtàwọn ọmọ yín márààrún nìyẹn. Aláṣepọ̀. Ìgbọ́n nípa ọ̀rọ̀ pé olóbìnrin wọn ò lè introduce ìyá wọn sí mi. Torí ẹ̀ mọ̀ pé ìyá àwọn ò dáa. No, ṣe bí ìyàwó àkọ́kọ́ nìkan ló wà láyé, kejì kẹta ti kú òun, àwọn ti kú láyé ń tiwọn. Bẹ́ẹ̀ni. Iná mò ń sọ pé ìyàwó yín àkọ́kọ́. Kẹ̀sí adé tó wà láyé yẹn. Yes sir. Àlejò fẹ́ra mọ́ forever. Ó ti yé mi, ó yé mi, ó ti yé mi. Torí pé àárín àwọn àti òbí rẹ̀ àgbèrè. Dáàdì mo ti gbọ́ sẹ́. Wọ́n ò fẹ́ bẹ́ẹ̀. Dáàdì mo ti gbọ́. Ṣé ẹ̀mọ̀ kọ́ ọmọ márùn-ún ló wà nílẹ̀ fún yín báyìí? Ọmọ márùn-ún àbí? Bẹ́ẹ̀ni. Ọmọ márùn-ún yẹn sà, àwọn ló yẹ kí wọ́n jẹ́ alábàárò yín báyìí. Tẹ́ bá tiẹ̀ nílò ìyàwó ọ̀nà ẹ̀ kan wá ìyàwó fún yín sà. Ọ̀nà fẹ́ yàwó ẹ̀yin kọ́ lẹ fẹ́ yàwó mọ́ sà pẹ̀lú stage tẹ́ wáyà àti age yẹn sà. Ọmọ márùn-ún yẹn lẹ́ẹ̀kan pa ó pọ̀ pé ó ké o bàbá wa wà nípò báyìí ó yá o àwa gan ló fẹ́ kì í ṣe dádì o mọ̀ wọ́rí o á máa tọ́jú ẹ o. Ṣé ó ti yẹ yín sìn dádì? Bó ṣe yẹ kó lọ nìyẹn sà.